Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé ìwòyí. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé ní ayé yìí ó ní irọ́ téèyàn lè pa, wọ́n á believe pé irọ́ ni. Ó dẹ̀ tún ní irọ́ tán máa pa, ẹ believe pé eléyìí àhesọ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Gbogbo awuyewuye tá à ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì, àwọn aláìní ìtìjú. Jésù. Wọ́n ní olórin Mary tó kàn pariwo, òun lóyún, òun lóyún, òun lóyún. Wọ́n ní kábíyèsí ní kò sí ṣe kò sáìṣe, òun kọ́ ló ní, kó lọ mú proof wá. Gbogbo proof náà, gbogbo akitiyan kábíyèsí tó ń ṣe káàkiri, gbogbo íńtánẹ́ẹ̀tì ti gbé pé kó Mariam kò lóyún. Wọ́n dẹ̀ sọ pé àwọn kan, àwọn olólùfẹ́ Mariam, wọ́n ní Mariam ó ti lọ, pé kò sí nílé, ó ṣe kinní, oyún ló gbé lọ, ó ń gbóyún bọ̀, ó ń gbọ́mọ bọ̀, ó ń ṣe kinní. Àwọn òpè àti iye ìjọ yìí ó ṣe wá jẹ́ pé ìgbà kábíyèsí wá sọ pé tó ní kábíyèsí mu ọtí, ìgbà yẹn lòun ṣẹ̀ṣẹ̀ wá lóyún. Ẹ fi lẹ̀ Ọlọ́run ọba, á tú àṣírí èṣù àtàwọn ọmọ ẹ̀. Torí ìtàn tiẹ̀ lórí kábíyèsí tó gẹ́, kí ló dé? Ẹ lè sọ kábíyèsí wa di gbẹ̀wù dání. Gbogbo nǹkan tẹ bá ṣe, gbogbo nǹkan tẹ bá ṣe, ẹ wá lẹ̀ ti ṣàṣegbé nítorí pé kábíyèsí ń gbàgbàkúgbà fún wọn. Gbogbo nǹkan tó bá ti sọ kábíyèsí á gbà ni. Gbogbo nǹkan tó bá ti sọ, bẹ́ẹ̀ tí eléyìí kábíyèsí kó ṣọ́ra o, ṣọ́ra o. Ikú ni Mariam kì í ṣàrùn o. Mariam tó sọ pé òun lóyún, òun lóyún. Eléyìí oyún yìí tó sọ pé òun ni. Wọ́n ní kò sí láàfin ọlá lọ, ọ̀túnla á tún padà. Tó bá lọ lọ́la, á tún padà lọ́tùnla. Wọ́n ní Mariam. Mo gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì wọ́n ní Mariam ti lọ gbé, ó ti gbóyún lọ, ó ń bọ̀, ó ń bọ̀, ó ń ṣe. Kéèyàn máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn, kó máa fi wẹ́lọ̀. Gbogbo àwọn tó believe pé olórí Mariam lóyún, wọn ò wo aspect báwo lóyún yẹn ṣe jẹ́. Ṣóyún gidi ni báwo ni pẹ̀lú gbogbo irọ́ tó pa. Ìjọ́ tóun lóyún yẹn, kábíyèsí ò lè mọ̀, kábíyèsí ò lè ṣe. Ìyẹn lẹ máa fi mọ̀ pé wọ́n fẹ́ fi èrú gbàbùkù. Although kábíyèsí, àwọn tó ń jà fún kábíyèsí ń jà fún wọn. Wọ́n kúkú ń jà fún àwọn alálẹ̀ wọn, wọ́n ń jà fún. Àwọn ogun ọ̀run dẹ̀ ń jà fún Naomi. Tẹ bá rí ìsọkúsọ tó ń sọ fún Naomi. Naomi kò fẹ́ kábíyèsí, kò sí ìgbà kan tó padà, kò sí ìgbà kan tó ṣe, kò sí ìgbà kan tó ṣe kinní kan. Wọn ò tiẹ̀ ń dárúkọ ẹ̀ láàfin, wọn ò ń dárúkọ ẹ̀ níbi gbogbo. Àwa la kàn mọ̀ wípé nǹkan tá à ń sọ authentic ni. Ṣé òrìṣà jẹ́ pé méjì bọ́ọ̀lù ẹ ti gbọ́ rí pé wọ́n máa ń gba kámú? Kò dé inú náà. Orúkún méjì. Kẹ̀ sọ pé number one, number two. Wọ́n kọ́kọ́ fẹ́ kejì tó máa fẹ́ lè. Ẹjọ́ máa fò kẹ́mi ṣó. Tábìlì ta sí. Odindi àwọn mẹ́fà láàfin. Tí Naomi ṣe ìkejì. Tó ń fọwọ́ lálẹ̀ pé Mariam, ọmọ ló máa gbé bọ̀, ọmọ ló gbé bọ̀. A kúkú mọ ibi tó ń lọ. Yóò lọ gbóyún pamọ́ o. Rí pé tásìkò bá tó kó lè lọ gbé fake ọmọ wá fún kábíyèsí. Agbára Ọlọ́run máa ṣe ṣojú gbogbo wa. Bẹ̀tì nísìnyí, íńtánẹ́ẹ̀tì ti gbé pé kò sí oyún kankan. Àwọn tó ń parọ́ tó ń sọ oríṣiríṣi, ó dìgbà náà náà. Tó ń sọ pé Naomi lóyún, Naomi lóyún, ó ń gbọ́mọ bọ̀. Wọ́n ní ṣèbí wọ́n ní ó ti pé 5 months. Wọ́n ní 5 months ni. Nígbà tí kábíyèsí tó mú lọ ṣe test. Yélúwó yẹn gbélégbá, àṣírí ẹ̀ máa tú o. Àṣírí ẹ̀ máa tú. Torí èèyàn lóyún, tó bá jẹ́ ìgbà tí kábíyèsí mọ tí ò mọ̀ pé
ó máa lọ bá pé ó fẹ́ lóyún. Kò sí problem o, Ọlọ́run wà. Ọlọ́run ló máa dájọ́, Ọlọ́run ló máa gbé Kábíyèsí àti Naomi níjà. Ẹ̀yin èèyàn mi, ó fún wa ní kí n sọ fún wa o. Ṣé kí n sọ fún wa pé nǹkan tí mo ti rí lóríṣiríṣi. Àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí ní bú olóore Tọ́pẹ́, wọ́n bú Ashley. Wọ́n ṣe ń ṣe bí àwọn ọmọ alátìká nínú screen. Wọ́n lè yí èyí Tèmítọ́pẹ́. Wọ́n ròyìn ijó tó ń jó ní lójú agbo. Wọ́n ní ṣe náà ń ṣe bí àwọn amúgbó. Wọ́n ṣe bíi pé àwọn ò tíì rọ́kọ rí láyé wọn. Gbogbo wọn kedere. Wọ́n ròyìn pé adélébọ̀ ni wọ́n. Torí pé Kábíyèsí ò kí ń pay attention fún wọn. Any day tí wọ́n máa ṣe mistake lọ bá Kábíyèsí ní òde. Torí ìyẹn kọ́ ló invite wọn. Kábíyèsí ò invite wọn. Wọ́n kàn máa gbọ́ information pé Kábíyèsí wà níbí báyìí. Ó fẹ́ lọ ṣe program níbí báyìí. Wọ́n máa ń múra wọn tẹ̀lé Kábíyèsí wá dé bẹ̀. Wọ́n máa ṣe bálabàla. Èyí tó máa jó máa jó, èyí tó máa jíjó àbòsí máa jíjó àbòsí. Wọ́n ròyìn Ashley kì í ṣe gbogbo èèyàn ló ń sọ̀rọ̀ Ashley. Gbogbo íńtánẹ́ẹ̀tì àrà Ashley ti di igba àkọ́bọ̀. Wọ́n ní kò ní respect wọn àti pé wọ́n jọ olórí. Wọ́n ní àgàgà Ashley tó ń ṣe wékèwéke tó ń ṣe kóbòkóbò. Kò burú o. Ó dìgbà náà ni wọ́n ní Tèmítọ́pẹ́ fún rẹ̀. Wọ́n lóun náà tí wọ́n ń ṣe bí àwọn ọmọ bí ìgbà tó ń kàwé. Wọ́n rí Kábíyèsí, wọ́n sì rí Kábíyèsí bẹ́ẹ̀. Wọ́n wá so Kábíyèsí mú pé ọkọ àwọn. Ọlọ́run ló máa gbé Naomi níjà. Pẹ̀lú bí Naomi ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn. Tí wọ́n sọ pé Naomi ti padà sáàfin, Naomi ti ṣe kíní. Àwọn kan ní lá pé kò sí láàfin. Ó dìgbà náà náà. Ọlọ́run á gbèjà o. Ọlọ́run ló máa gbé Naomi níjà. Ọlọ́run ló máa ṣe ìyanu fún Naomi. Tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ẹni ẹlẹ́ni. Naomi ti lọ, Naomi ti ṣe kíní. Báwo ni Naomi ṣe fẹ́ lọ? Ẹ ta dúpẹ́ pé ṣé Naomi lọ síbẹ̀ tí ẹ gbọ́ pé Naomi wà ní lọ́kọ kan. Àbó fọkọ́lẹ̀ wá fẹ́ Kábíyèsí. Wọ́n ní ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tútù tí Kábíyèsí rí tó fẹ́. Wọ́n wá ń pọ́n àwọn old grandma. Wọ́n rí àwọn kan ní Naomi Mariam ọmọdé ni o. Ọmọdé ni Mariam. Ó kàn ṣe bí arúgbó. Ó kàn ṣe kíní. Ta ló na ní iṣẹ́? Tẹ bá wò dáadáa. Wọ́n ní ó jọ gàtè kò jọ gàtè. Ó fẹsẹ̀ méjèèjì tìró. Àwọn olólùfẹ́ Mariam. Tínú wọn dùn tán hélè pé ó máa tó gbé ìbejì wá. Ó máa tó gbé kíní. Ọlọ́run ló máa mú gbogbo àwọn tó ń ṣe ìbàjẹ́, tó ń fi òtítọ́ lẹ̀, tó ń wá irọ́ tó ń fẹ́ fi borí òtítọ́. Láyé, àfi tọ́lọ́run ò bá sílẹ̀ lórí ìtẹ́. Àfi tọ́lọ́run ò bá sí lórí ìtẹ́ nìkan ni àbòsí wọn lè jọjú. Ní ìtàn ọjọ́ kò sí yìí. Ó dìgbà náà náà. Ẹ̀yin èèyàn mi. Ẹ má bínú o. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.